òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mọ́ sùn ẹ̀ka jà ẹ̀ lọ òun tún ẹfẹ̀. àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀rọ̀ ńbárò márò fọ́ ẹ̀fọ́ ńbárò márò kọ́ òwú gbóná màrè. ohun bí ìṣẹ̀lẹ̀ kan ni wọ́n ló ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo níbi tí wọ́n ní ọwọ́ àwọn ọlọ́pàá ti bá baálé ilé aláìníròònú kan. wọ́n kórúkọ baálé ilé yìí ní Àjàgbà Joseph òǹbó ni wọ́n ní ó gbé ìbọn tí ó fẹ́ fi gba ẹ̀mí lẹ́nu ènìyàn. kí wá ní tó fà á? wọ́n ní déétẹ́ arákùnrin ọ̀hún òde ìjọ náà ni ó bá arábìnrin àfẹ́sọ́nà rẹ̀ pẹ̀lú ẹnìkan lórí ibùsùn bí tí wọ́n ti jọ ń ṣeré lọ́kọláya. ọjọ́ 23 oṣù kẹjọ ọdún tá a wà yìí kú níṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. àwọn àgbà bọ̀ wọ́n ní ẹni rí nǹkan yìí tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ ọwọ́ ẹni tó ti bọ́ sọnù ńkọ́. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé arábìnrin ọ̀hún tá à ń sọ ń pa èyí kì í ṣe òpépè bẹ́ẹ̀ ni kì í ṣe omidan adélébọ̀ ọlọ́mọ méjì ni. pàbàmbarì ibẹ̀ wá ni wípé ọmọ méjì tán ló bí yìí kì í ṣe Àjàgbà Joseph ló bí fún o. Joseph náà ń fẹ́ mọ́ àwọn ọmọ tó ti bí ni. ṣùgbọ́n lọ́jọ́ burúkú èṣù gbomimu yìí ni wọ́n ní Joseph débẹ̀ tó bá àwọn méjèèjì lórí ibùsùn bí tí wọ́n ti ń bára wọn jọ ní nǹkan papọ̀. ní Joseph bá bínú fa ìbọn yọ wípé àìmí ẹran ń di èèyàn. wọ́n ní Joseph kanlẹ̀kùn títí kò rí èsì ló bá lọ yọjú lójú wíńdò ojú fèrèsé ni wọ́n ní pé Joseph ti gbébọn àfi gbà ò. ìbúgbàmù ìbọn yìí ni àwọn ará àdúgbò gbọ́ tí wọ́n fi ké sí àwọn ọlọ́pàá wípé ẹ máa bọ̀ ó tútù ṣẹlẹ̀ wàhálà àti bẹ́ẹ̀lẹ̀ bí o. ńgbà àwọn ọlọ́pàá ó débẹ̀ ni wọ́n ráṣù Àjàgbà Joseph ló bá ní kí ni tó ṣẹlẹ̀ gangan ló bá ní wọ́n ṣe òun jẹ́jẹ́ o kí wọ́n jẹ́ kóun ó wí tẹnu òun. wọ́n bá ní ó dáa mọ òwí à ń gbọ́ ló bá ní wípé òun lọ bí iṣẹ́ ni o nígbà tóun sì ń bọ̀ tóun ní kóun wá forí ọ̀rọ̀ lélẹ̀ èyí lọ́dọ̀ àfẹ́sọ́nà òun lòun bá dẹ̀nà ọ̀nà lòun bá rí pé kò sí àyè fóun láti wọlé lòun yọjú lójú fèrèsé òun bá rí ẹsẹ̀ 4 lórí bẹ́ẹ̀dì àkíní tí ń ṣẹlẹ̀ lòun bá gbébọn àfi gbà tóun yin ìbọn ọ̀hún. wọ́n ní bá a sọ̀kò lọ́jà ara ilé ẹni ló ń bá. nígbà tí wọ́n yẹ ẹni tó ń yìnbọn fún wò ló bá jẹ́ ọ̀rẹ́ Joseph tímọ́tímọ́ o. ló bá ní ọ̀rọ̀ yìí máa bọ̀ òun lọ́kàn jẹ́ púpọ̀ nítorí wípé òun àti ọ̀rẹ́ òun ti fìgbà kan jọ ṣeré wá sí ọ̀dọ̀ àfẹ́sọ́nà òun rí. èèyàn ni wípé ẹni agbójú okùnlé ò jẹ́ ni àgbà. ẹni tóun pè lọ́rẹ̀ẹ́ ló wá ń padà bá àfẹ́sọ́nà òun jọ ní àjọṣepọ̀ yún lórí ibùsùn kan náà. ṣùgbọ́n ká tó wí ká tó fọ̀ wí àwọn ọlọ́pàá ti kó mọ̀mú gààrí sí Joseph lọ́wọ́ o. wọ́n ní ó dá aṣọ orí yìí tó ń sọ yìí iwájú wa kọ́ lọ́ọ́ ti sọ yìí wọ́n ní Joseph ti fojú ba ilé ẹjọ́ wọ́n níbẹ̀ ni yóò ti lọ rèé mọ̀ sọ nítorí lọ́bẹ̀ tó fi wà àrùwọ̀wọ́. Joseph ni wọ́n ní wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ń gbìyànjú láti ṣekú pa ènìyàn láti gba ẹ̀mí lẹ́nu ènìyàn jẹ́jẹ́ wípé ó tako òfin eléyìí tó ń dáàbò bo àwọn ènìyàn lórílẹ̀ Nàìjíríà o. látàrí owú gbígbóná Joseph ti kàn dààmú. arákùnrin ọ̀hún tí wọ́n ní wọ́n fún ní ìbọn yìí náà wọ́n ní ẹsẹ̀ ní ìbọn ọ̀hún ti bá kò jẹ́rú ayé kò jẹ́rú ọ̀run mọ́ báyìí. kọ́lọ́hun ṣàánú wa. ẹ jẹ́ a máa ṣọ́ra lórí gbogbo ohun tá a bá ń ṣe ẹ yára láti gbọ́rọ̀ ṣùgbọ́n kẹ́ ẹ lọ́ra láti fèsì o. oníjú mọ́ńbẹ́ báyìí lọ fún ti sáà tá a wà yìí ẹ jẹ́ a dánu dúró ń bí. ṣùgbọ́n fún àwọn ìròyìn wọ̀nyí àbí àwọn nǹkan tó jẹ́ ìròyìn kàyéfì ńláńlá míì tó jù báyìí lọ ẹ máa tẹ̀lé wa lórí YouTube wa àyún lórí ìkànnì wa gangan Òwútú FM Lagos. ẹ ṣáà ti gbìyànjú kẹ́ ẹ tẹ subscribe button yẹn ibẹ̀ lẹ ti máa láǹfààní láti máa mọ̀ tá a bá ti fi àwọn fọ́nrán sí orí ìkànnì wa o. ẹ ṣeun àwa ń lọ fúngbà kan náà ó tún di sáà mìíràn ó dàbọ̀.